ọba Solomoni fọ̀rọ̀ lẹ̀ o ó ní ẹni tí ò bá ja wèrè dáadáa kò lè jẹ́ gómìnà kò lè jẹ́ pírẹsidẹ́ǹtì kò lè dépò gíga ipe wèrè la fi ń wo wèrè tí Táyé Kọ́rẹ́nsì kọ yẹn ipe lóòótọ́ àwọn èèyàn lè rí bí àṣìṣe àmọ́ òun ló mọ ohun tó wà lọ́kùn ẹ̀ tó fi kọ́ nínú fọ́nrán yìí náà ni ọba Solomoni ti tú àwọn ọ̀rọ̀ kan kalẹ̀ ló ti yànnàná àwọn ohun tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ tí Táyé Kọ́rẹ́nsì fi kọrin wèrè la fi ń wo wèrè níwájú àwọn lọ́balọ́ba ṣé ó yẹ kó kọ lórin bẹ́ẹ̀ ṣé ò yẹ kó kọ ibo ló wà nù bíbélì àbí kùránì pé kò yẹ kó kọ gbogbo ẹ̀ náà ni ọba Solomoni fi lẹ́nu fọ́nrán yìí ó ẹ wo ọ̀rọ̀ yìí kún dẹ́dẹ́ o fọ́nrán yìí kún fọ́fọ́ o eléyìí lágbára ẹ wò kódà ó fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n fi Táyé Kọ́rẹ́nsì tí wọ́n ń gba ọ̀rọ̀ wèrè láfi wo wèrè yẹn tó ń gbà bí gbá ọtí tó ń gbé gbogbo ẹ̀ káàkiri tó ń ṣàfẹ́jà wà lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n rántí o ìpè ẹni tọ́lọ́run bá ti fi sípò gíga ìpè ọlọ́run ló mọ̀dí tó ṣe fi síbẹ̀ ó mọ̀ ṣe kò mọ̀ ṣe ẹ wo ẹ má jẹ́ ń sọ gbogbo ẹ̀ tán ẹ gbọ́nú fọ́nrán yìí ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu ọba Solomoni lórí ọ̀rọ̀ wèrè orin wèrè la fi ń wo wèrè tí Táyé Kọ́rẹ́nsì kọ níwájú àwọn lọ́balọ́ba. wèrè la fi ń wo wèrè wèrè la fi ń wo wèrè ẹ̀yin ọmọ Nàìjíríà pàápàá ẹ̀yin ọmọ Yorùbá mo gbé fún yín o wàhálà yín pọ̀ gbogbo ìwọ tó bá ti bímọ láyé má bá wọn sí níbi tí wọ́n máa ti máa mú ọmọ lọ́mọ wálẹ̀ kò sérè. Nobody above mistake. Mi ò fẹ́ sọ̀rọ̀ mi ò fẹ́ dáhùn sọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá mọ́ bọ̀ mo rí wípé ọ̀rọ̀ yìí ti ní k-leg a gbọ́dọ̀ dá sí torí tí a ò bá dá sí bẹ́ẹ̀ sì máa pariwo lọ́mọlọ́mọ lórí nìyẹn tẹ́ máa fi dá ògùn ẹ̀ padà wálẹ̀. Bí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa fara balẹ̀ ọ̀tọ̀ làgbà ọ̀tọ̀ lọ́jọ́ orí ọ̀tọ̀ lọ́gbọ́n ọ̀tọ̀ ní làákàyè. Kábíyèsí o bàbá wa Ládọjà Olúbàdàn adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba máa jẹ kó pẹ́ o. Lórí ọ̀rọ̀ Táyé Kọ́rẹ́nsì ni mo fẹ́ sọ nípa ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká farabalẹ̀. We call something emotionally. Ẹlòmíì tí ọ̀rọ̀ bá gbé inú ẹ̀ tí ò bá sọ ọ̀rọ̀ yẹn jáde ọkàn ò ní balẹ̀. Ẹlòmíì kẹrínú gbọ́rọ̀ sí. Tí ẹ bá ṣàkíyèsí orin tí Táyé Kọ́rẹ́nsì kọ lójú agbo yẹn tí ẹ bá gbọ́yé dáadáa ó ní ẹ lè fẹ́ mi láya kó o má jà ó ní ṣùgbọ́n tẹ bá gbàṣẹ́ mi ó ní a máa jà wèrè la fi ń wo wèrè. Kó tó dìpò di ọjọ́ tí wọ́n wá sí iwájú ìta ọba yẹn ó ṣeé ṣe kí ẹnìkan ti fẹ́ gbàṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tí wọ́n dùn lọ tí wọ́n dùn bọ̀ iṣẹ́ yẹn padà já mọ́ lọ́wọ́ kò wá rárá gbé sí wípé wẹ́n orin ọba ni mo wá kọ níbí tí bá dẹ̀ dé pátí èmi máa lọ fún wọn lésì bóyá lára àwọn tó fẹ́ wá gbàṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ bóyá wọ́n wà ní pátí yẹn ló fi kọrin yẹn wípé wèrè la fi ń wo wèrè wèrè la fi ń wo wèrè. It's just emotionally and then mo fẹ́ kí gbogbo yín lọ mọ̀ wípé orin is a spiritual orin nǹkan tó bá gbé wá lèèyàn máa kọ àti sọ páàtì ti Táyé Kọ́rẹ́nsì so nítorí náà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má gba ọ̀rọ̀ yìí gbẹ́ nígbàgbọ́ ọtí jù kò sí èrè nínú wípé kí ẹ máa wá ìṣubú ọmọ lọ́mọ
Okay, now ẹ jẹ́ ká wá padà sí orin yẹn gangan. Wèrè la fi ń wo wèrè. Gbogbo ẹ̀yin tẹ́ ń complain ṣé arákùnrin yẹn parọ́ ni. Irú orin bẹ́ẹ̀ yẹn kò yẹ kán kọ́ láàrin lọ́balọ́ba, kò yẹ ká kọ́ láàrin pírẹsidẹ́ǹtì. Ẹni tí ò ya wèrè só lè di pírẹsidẹ́ǹtì. Ẹni tí ò ṣe wèrè só lè di ọba. Ẹni tí ò ya wèrè só lè di olórí ibì kan nínú Nàìjíríà yìí. Wèrè la fi ń wo wèrè só purọ́ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè lọ́ba, tẹ́ ń pè ní president, tẹ́ ń pè ní governor, ẹ mọye wèrè tó ti ṣe sẹ́yìn ni kó tó di pé ipò yẹn tẹ̀ wọ́n lọ́wọ́. Okay, so ó ti ṣe mistake lọ́jú títí wá. Ẹni tó kọrin olómọ nǹkan tó wà lọ́kàn ẹ̀ tó fi kọ́. Ẹ jẹ́ ká fọmọ ọlọ́mọ sílẹ̀. Eléyìí tẹ́ pariwo lọ́mọ ti tó. Tí ẹ bá ti hate èèyàn ní Nàìjíríà, tó bá lè ṣe kó báyìí máa fẹ́ dọ̀rọ̀ mọ́ lọ́wọ́ ni. Àwọn àìmọye àwọn olórin tó ti kọrin, àwọn olórin kan kọrin nígbà kan, wọ́n ní gbogbo wa láti ya wèrè. Olórin kan kọrin nígbà kan, ó ní wèrè ní everybody. Ẹ ò gbà bí ẹni gbọgbọ́ ọtí náà. Tó bá ti jẹ́ ènìyàn tó bá ya wèrè nínú ayé ò lè ṣoríire. So gbogbo àwọn lọ́balọ́ba tó wà ń bẹ̀, àwọn gọ́vnà tó wà ń bẹ̀, àwọn president tó wà ń bẹ̀, tó wọ́n bá ya wèrè wọn ò lè dépò tán wà yẹn. Wèrè la fi ń wo wèrè. Ẹni tó bá sán lórí nínú ayé kò lè débi tó ń lọ. Ṣé orin yẹn ṣó purọ́ ni? Orin kan náà lè kọ níbi ọba, orin kan náà lè kọ níbi ìjòyè. Bíbélì wo ló wà, inú àlùkùránì wo ló wà? Bóun ṣe mọ́ tí ẹ kọ nìyẹn. Ẹ fọmọ lọ́mọ sílẹ̀. Èlì tẹ́ pariwo lọ́mọ, it's okay man. Èmi ò mọ fún Kátáyé Kọ́rẹ́nsì rí o. But ẹ̀yin ọmọ Nàìjíríà, tí ẹ bá hate èèyàn, ẹ má torí pé ènìyàn ṣe mistake kẹ wá lo opportunity láti mú padà wá sílẹ̀. Ìwọ tó bá ń wá láti mú ọmọ lọ́mọ wálẹ̀, wọ́n máa mú ọmọ tiẹ̀ náà wálẹ̀ nígbà tó ọmọ bá fẹ́ gùn kégbéga. Gbogbo ẹ̀dá tó wà láyé pátá oore ọ̀fẹ́ la rí gbà. Ìwọ tó mọrin kọ lójú ọmọ aráyé, o lè má mọrin kọ níwájú Ọlọ́run. O lè má mọrin kọ níwájú ọmọ aráyé kò jẹ́ olórin níwájú Ọlọ́run. So ilé ayé yìí, ẹni tí Ọlọ́run bá ti gbé sípò, ó mọ̀ ẹ́ ṣe o, kò mọ̀ ẹ́ ṣe o, Ọlọ́run ló fi síbẹ̀. So bóun ṣe mọ́ tí ẹ kọ́ nìyẹn. Eléyìí tẹ́ gbógun tọmọ lọ́mọ, it's okay. Ó ti kọ́. Mi ì dẹ̀rù wípé ọba tán lọ kọrin fún náà complain. Okay? So ìwọ tó bá ti ń wá ìṣubú ọmọ lọ́mọ, ìṣubú náà jìnnà sí ẹ̀yin náà. Orin tó kọ níbẹ̀ yẹn, ó lè má bá ẹ ti yín jọ níbi tó ti kọ́. But tá bá fẹ́ lọ sórí reality gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọba Solomoni ọba òtítọ́. Bẹ́ẹ̀ni, reality ló kọ́ ńbẹ̀ yẹn. Ẹni tó bá ya wèrè kò lè di president. Ẹni tí ò ya wèrè kò lè di governor. Ẹni tí ò ya wèrè kò lè di ọba ìlú. Ẹni tí ò ya wèrè kò lè di olórí ibì kan. Nítorí pé àwọn tó fẹ́ kóòpù pẹ̀lú oríṣiríṣi àwọn ènìyàn, o gbọ́dọ̀ ní ìwà tó lè fi bá wèrè lò. O gbọ́dọ̀ ní ìwà tó lè fi bọ́lọ́gbọ́n lò. O gbọ́dọ̀ ní ìwà tó lè fi bá ọlárékérekè lò. O gbọ́dọ̀ ní ìwà tó lè fi bá oníjìbìtì lò. Wèrè la fi ń wo wèrè. Tó purọ́ ni. Ilé tẹ́ pariwo lọ́mọ ó ti tó. Ẹni tó fẹ́ bá fẹ́ kí ayé pariwo lọ́mọ òun lórí. Ẹni tó bá fẹ́ ìfàsẹ́yìn, ẹni tó bá fẹ́ kí ọmọ òun ní ìfàsẹ́yìn, kó má wá ìfàsẹ́yìn ọmọ lọ́mọ. Okay? Àwọn àmọ̀ràn tí ń fẹ́ gbà yín nìyẹn. Tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀, ẹ má máa wá ìṣubú ọmọ lọ́mọ, kò léèrè kankan. Okay? Torí pé ẹ fẹ́ powó internet, torí pé ẹ fẹ́ ṣe gbá internet. Stop that, man. Kò sí èrè nínú kí ẹ máa wá ìṣubú ọmọ lọ́mọ. Wèrè la fi ń wo wèrè, reality ló kọ. Ibi tó dẹ̀ ti kọ́ yẹn, ibi tó yẹ kó ti kọ́ ni. Because gbogbo àwọn tó wà níbẹ̀ tó wọ́n bá ya wèrè wọn ò lè dépò tán wà yẹn. Ẹni tó ya wèrè kò kí ń ga nínú ayé. Ẹ bá sọ̀rọ̀ nípa wèrè, àì máa lọ sí topic yẹn lọ́jọ́ míì, wèrè póríṣiríṣi. Okay? O gbọ́dọ̀ ya àwọn wèrè kan kó tó lè ṣoríire nínú ayé. Okay? So reality ni orin tó kọ yẹn is reality. Ó lè má wá dá lójú yín. Tó bá dẹ̀ wá dá lójú yín, ẹ sọ̀rọ̀ ọmọ ọlọ́mọ díẹ̀ kẹ́ mẹ́nu kò níbẹ̀. Kí ọmọ tí náà má bàa rí eléyìí ní. Ire o. Mo mọ̀ wípé ẹ̀yin kan lè bọ́ ìta o kẹ́ bú mi. Ẹ free. Ọmọ kò gbà ẹ nímọ̀ràn ni.
but èmi ọba Solomoni ọba àgbáyé ibikíbi tó bá ti ń wá ìfàsẹ́yìn ọmọ lọ́mọ ẹ ò ní rí mi bẹ́ẹ̀ torí mi ò fẹ́ ìfàsẹ́yìn fọmọ tèmi mi ò dẹ̀ fẹ́ ìfàsẹ́yìn fara mi ìwọ tó bá dẹ̀ ti di wípé nǹkan tí wọ́n fẹ́ láti máa ṣe nìyẹn ká máa wo ìgbẹ̀yìn ti àtàwọn ọmọ ẹ̀ náà ire nǹkan tá a bá ṣe lénìí ìtànilọ́la o ayọ̀ ni o. tó òun lẹ ti gbọ́ yìí ẹ̀yin èèyàn wa báwo ló ṣe rí lọ́dọ̀ yín kí lè ròyìn sí gbogbo ohun tí ọba Solomoni sọ àwọn nǹkan wo lẹ rí kọ́ ń bẹ̀ nítorí ẹ tẹ́ bá wò dáadáa ó ṣeé ṣe kẹ́ ẹ ráwọn kankan kọ́ àbí báwo ló ṣe jẹ́ lọ́dọ̀ yín ṣé bẹ́ẹ̀ ṣe ṣe rí náà ni pé àṣìṣe ló ṣe ṣe ti gbọ́ nígbà tí ẹ ti gbọ́ bíi ti ọba Solomoni sọ pé kò sẹ́ni tó kọjá àṣìṣe o àti gbogbo àwọn tó ń sọ̀rọ̀ Táyé Currency náà kò sẹ́ni tó kọjá àṣìṣe kò sì sẹ́ni tí ò ṣàṣìṣe rí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹja fi ṣàríkọ́gbọ́n drop comment and remember to like, share and follow us. Thanks for watching. I love Igbolójà fún Igbolójà ẹ pè WhatsApp number page.